Ó kí yín ẹ̀yin olólùfẹ́ mi fa olóòótọ́ ní Nàìjíríà àti ní òkè òkun. Ẹ wo èèyàn kan tó ti béèrè ìbéèrè lọ́wọ́ mi, mo dẹ̀ ti fún ẹnìyẹn ní ìdáhùn. Ṣùgbọ́n kí àwa náà lè bá a ṣe láǹfààní àti jàǹfààní ìdáhùn tí mo fẹ́ nìyẹn, ẹ jẹ́ kí n gbé àwa náà débẹ̀. Kí ni ìbéèrè tẹ́nìyẹn béèrè? Ẹnìyẹn ní Ifá olóòótọ́ nínú ẹ̀sìn àjòjì, ẹ̀sìn àtọ̀húnrìnwá táwọn ti ń bọ̀. Àwọn mọ̀ pé ìdáríjì ẹ̀ṣẹ̀ ń bẹ níbẹ̀. Kódà ó ní kí n gbọ́rọ̀ kan, wọ́n á ní baba dáríjì wọn torí pé wọ́n mọ nǹkan tó ń ṣe. Wọ́n á tún sọ wípé aláforíjì ni Allah. Ó wá béèrè pé Ifá olóòótọ́ nínú ìṣẹ̀ṣe wa táwọn ṣe padà wá yìí, báwo ló ṣe rí ń bibẹ̀? Ṣé ìforíjì náà ń bẹ? Ṣé ìdáríjì ń bẹ? Mo fẹ́ràn nǹkan tí ẹni yìí sọ. Ó yá ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi, ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká jọ wo fídíò yìí. Tẹ́ bá dẹ̀ tí ń wo fídíò yìí, ẹ gbìyànjú kẹ́ máa share rẹ̀ káwọn èèyàn náà lè rí ẹ̀kọ́ kan sí kejì kọ́ nínú tó jẹ́ ìdáhùn wa. Kí ni nǹkan tá à ń pè ní ẹ̀ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ náà ni tó jẹ́ àṣìṣe tá a ṣe sí ọmọlàkejì àbí tá a ṣe sí ara wa. Torí wípé èèyàn náà máa ń ṣe ra rẹ̀ o. Bẹ́ẹ̀ ni, bá a ṣe ń ṣe èèyàn náà la máa ń ṣe ra wa o. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà, àṣìṣe tá à ń sọ yìí, ó lè jẹ́ àmọ̀ọ́mọ̀ ṣe tó jẹ́ wípé ìwà ta ni ó mú mi, òun lèyàn á fi ṣe ọmọlàkejì. Ìwà wípé àwa là ń bẹ́ ìjẹgàba lé ọmọlàkejì lórí, á fi ṣe ọmọlàkejì. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà dẹ̀ ní, a lè má mọ̀ pé nǹkan táwa ṣe ń tiwa kí a ti fi ṣe ọmọlàkejì. Èyí ni ó ṣokùnfà ìdáhùn mi wípé nínú ìṣẹ̀ṣe wa, àforíjì ń bẹ, ìdáríjì ń bẹ. Bẹ́ẹ̀ ni, lábẹ́ bákan náà kò sí ìforíjì o, kò sí ìdáríjì o. Àfi kéèyàn ṣe ní tó bá yẹ kéèyàn ó ṣe. Àfi kéèyàn ò gbọ́nà tó bá yẹ kéèyàn ò gbà. Téèyàn bá wò wípé ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nìyí, ẹ̀ṣẹ̀ náà tóbi, kò sẹ́nu tí mo fẹ́ fi sọ, kò sí ọ̀nà tí mo fẹ́ gbé gbà tí màá fi sọ pé mi ni mo ṣe àṣìṣe yìí. Téèyàn wá wò wípé kéèyàn ṣe ní ọ̀rẹ́ òsì mọ́ mo bá kùn mulẹ̀ lórí ọ̀rọ̀ yẹn, ẹnìyẹn tan ara rẹ̀ jẹ ni o. Ẹ jẹ́ kí n yànnà náà rẹ̀ fún wa. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀ dá ni. Tó jẹ́ pé èèyàn ò mọ̀ọ́mọ̀ dá ẹ̀ṣẹ̀ yẹn o. Àwọn situation kan ló fà á. Bí àpẹẹrẹ, èèyàn tó wá báyàn nítorí pé ó rí yàn pé yàn ní owó lọ́wọ́, ó rí pé èèyàn ọlọ́lá léèyàn, èèyàn ń ṣe ọlá, ó wá gbé responsibility wá báyàn. Ṣùgbọ́n lásìkò gbà yẹn, èèyàn náà ò ní àǹfààní láti lè ṣe responsibility yẹn nítorí pé kò sówó lọ́wọ́ èèyàn. Tẹ̀dẹ̀ sọ fẹ́ ni ẹ pé àsìkò yìí owó pọ̀ lọ́wọ́ mi ní lè ṣe nǹkan tó bá wá yìí o. Tí Elédùmarè náà dẹ̀ rí wípé ẹnìyẹn ò lówó lọ́wọ́. Ṣùgbọ́n ẹni tó wá báyàn fúnra lọ́wọ́ yẹn, nígbà tẹ́nìyẹn ò rí nǹkan yẹn ṣe, nǹkan yẹn bọ́ lọ́wọ́ rẹ̀, ó wá dùn ẹni náà, ó dá igbó sí lọ́kàn. Láti bẹ̀ lọ, ẹnìyẹn kan rí ẹnìyẹn mọ́nú. Ó ní lágbájá o ṣẹ̀ mi, o ṣẹlẹ́dàá mi. Tá a bá ti bẹ̀rù ẹni tó láṣẹ òun yẹn, kò sí aburú ń bẹ̀ mọ́, ìdáríjì gbọ́dọ̀ wá láti bẹ̀ ni. Kódà kẹ́ni ẹ má dáríjì yàn, Elédùmarè á foríjì yàn, torí Elédùmarè rí wípé èèyàn ò mọ̀ọ́mọ̀ ṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà, wọ́n á máa dífá fún yàn, wọ́n á máa dá òrìṣà fún yàn, tí wọ́n á ní má yáyàn lówó, má yáyàn láṣọ, má yáyàn ní dúkìá. Pé tó o bá yẹ ẹnìyẹn o, ẹnìyẹn ò ní san, tó o bá dẹ̀ sìn, á di wàhálà, á dogun, á dọdẹ sí ọlọ́run. Tó yẹ pé àsìkò gbà yẹn lẹ́nìkan máa báyàn wípé lágbájá jọ, mo fẹ́ yáwó lọ́wọ́ rẹ nì. Tó dẹ̀ lówó yẹn lọ́wọ́, ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ ṣó mọ̀ wípé àsọ̀rọ̀ṣẹ̀ kan ò ní sọ̀rọ̀ dànù. Àsọtẹ́lẹ̀ ti wà wípé tó bá yẹ nìyẹn nìkan yẹn kò ní san, tó bá dẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ ó lè máa fi kú wẹ káàkiri. Dákun sọ wà torí pé o fẹ́ dá lọ́dọ̀ ọmọlàkejì kó bàjẹ́ lọ́dọ̀ ààrẹ bí. Téèyàn bá rírun nǹkan yìí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tó ń bá sọ fún ẹ tó o bá bẹ nìyẹn, ìdáríjì ń lọ ni. Tẹ́nìyẹn ò bá dẹ̀ sọ fún ẹ tó bá rò pé ẹn lágbájá ṣẹ̀ mí bóyá kó ṣubú o ò lè ṣubú kankan. Tẹ́ bá wo nǹkan tí Ifá kan sọ, Ifá ní kúnkún mọ́ yálà o ṣòkòtò náà yálà. Adúbá fún Báńgbálà tí sọ mọ́ ṣàgbòwú jìn. Yóò fi jìn o, kò ní ṣaláì fi jìn Ifá. Gbogbo tí Báńgbálà bá ṣe, òrìṣà yóò fi jìn. Báńgbálà ò mọ̀ pé nǹkan tóun ṣe fóríṣà pé ó dùn òrìṣà, ìyẹn Ọbàtálá. Ọbàtálá bínú, ṣùgbọ́n nígbà tí Báńgbálà tó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ òrìṣà, òrìṣà forí jìn, Báńgbálà dẹ̀ ń ṣayé ẹ̀ lọ. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà, èèyàn ò ní mọ̀ pé èèyàn ṣẹ lòmíì, ṣùgbọ́n tẹ́nìyẹn bá ti pè èèyàn, tẹ́nìyẹn bá dẹ̀ ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀, dandan ni kí ẹnìyẹn ṣe kíni, kan forí jìn yàn. Tẹ́ bá wo nǹkan tí Ifá kan sọ, Ifá ní òsì rí awo láìbo dúrà fún láìbo ń bẹ nínú ẹ̀gún ọ̀tá. Á ti sọ̀pọ̀ lú ẹlẹ́gbàá ẹ̀ yìí, ẹni tí mo ṣẹ̀ kò sábì mí. Nígbà téèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀ dá, ẹ̀ṣẹ̀ téèyàn ò mọ̀ọ́mọ̀ dá, téèyàn bá ṣẹ̀ bá bíyàn, dandan ni kí wọ́n forí jìn yàn. Téèyàn bá dẹ̀ ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, yálẹ̀ ẹnìyẹn forí jìn yàn ni o, kò forí jìn yàn ni o. Nígbà tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ yẹn ò mọ̀ọ́mọ̀ dá, dandan ni kó rọ́nà àbáyọ. Lábẹ́ bákan náà, kò sí ìdáríjì. Níwọ̀nba àgbà téèyàn ò bá ti rẹ́dí àti ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ, kò sí ìdáríjì o. Wọ́n níjọ́ tí ọmọ kékeré bá ti mẹ́ má bínú, ọmọ iná ò ní mọ iye ṣe ẹ̀ṣẹ̀ tí ò dáa. Ẹ jẹ́ kí n là kó lè bá a ṣe yé wa. Àwọn èèyàn kan wà tó jẹ́ wípé
àwọn máa ń fowó ẹkún ra jẹ̀rín títí wọn ni. Nínú ìbànújẹ́ ọmọlàkejì ibẹ̀ làwọn ti ń ṣẹ̀ṣọ́. Àwọn fẹ́ ta jèrùpẹ́ ń tiwọn ni ṣùgbọ́n wọn ò ṣetán àti gbowó òkúta. A dẹ̀ ti gbàgbé wípé èèyàn ò ní fowó ẹkún kó fi ra jẹ̀rín. Ẹni tó bá dẹ̀ tọ jèrùpẹ́ léléyìí dandan ni kó gbowó òkúta. Ìwọ tó jẹ́ wípé o ti pọmọ lẹ́mọlẹ́kún jayé, o ti bá tọmọlàkejì jẹ́, o ti fi irọ́, àbòsí, tẹ̀m̀bẹ̀lẹ̀kun, o ti fi sọ ilé aláyọ̀ di ilé ìbànújẹ́. Oyin tó wà nínú ayé àwọn ẹnìkan o ti da ìkorò sí bíbẹ̀. O wá rò wípé ńgbà tó ti sá wá sínú ìṣẹ̀ṣe bóyá o lè rí ìforíjìn bíbẹ̀. Wàá rí ìforíjìn, wàá rí ìdáríjìn, ṣùgbọ́n tó bá ṣe tán àti lọ rèé túra rẹ síta níbi tó ti ṣẹ̀, tó ṣe tán àti lọ rèé gba ènì níbi tó ti lọ rèé ra ọjà, tó bá ṣe tán bẹ́ẹ̀ má bínú, orò òrìṣà tó ṣe, orò Ṣàngó tó ṣe, ifá tó tẹ̀, kò ní pé kán má fi ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, kò ní kán má fi bí ẹ o. Kódà ṣe kí n gbé ẹ débi bẹ̀, àwọn orò tó ṣe yẹn gan, ìtẹ̀fá tó ṣe yẹn gan, bó o padà wá sínú ìṣẹ̀ṣe yẹn gan, èyàn gan ni ó tètè tú àṣírí rẹ̀ síta. Torí pé àwọn irúnmọlẹ̀ wa wọn ò fẹ́ da òkùnkùn papọ̀ mọ́ mọ́lẹ̀. Ìmọ́lẹ̀ làwọn irúnmọlẹ̀ wa, wọ́n dẹ̀ mọ̀ pé wọlé léyìí ẹlẹ́ṣẹ̀ ni ẹ́, ẹni òkùnkùn ni ọ́, ẹlẹ́ṣẹ̀ ni ẹ́, ọwọ́ rẹ̀ dọ̀tí, ara rẹ̀ dọ̀tí. Wọn wá ní fẹ́ kó gbé ẹrẹ títí ẹ kó wá fi yí àwọn. Wọn ò ní fẹ́ kó da epo sí àlà wọn. Ìyẹn ni ó jẹ́ kí wọ́n lè tètè tán lólobó wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹ́ o, lọ rèé tọrọ àforíjìn ibi tó ti ṣẹ̀. Báà ló ṣe fẹ́ mọ̀, ẹ̀rí pẹ́ lómi á sọ pé òun tẹfá, òun sọ̀rọ̀ òrìṣà, gbogbo nǹkan òun bẹ̀rẹ̀ sí ní dàrú, gbogbo nǹkan òun bẹ̀rẹ̀ sí ní dojú papọ̀. Reflection rẹ̀ ni wípé ẹlẹ́ṣẹ̀ ni ẹ́, ibi tó bá ṣẹ̀ sí tètè lọ rí wọ́nà àbáyọ síbi bẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó mọ̀ọ́mọ̀ dání, tó gba omijé lójú ẹni yẹn, tó sọ ilé ọlá dahoro, tó ba nǹkan tó dáa jẹ́, tó wà rẹ́dí àti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, ó lè rí ibì kankan lọ. Tẹ́ bá ohun tí Ifá sọ lójú ìwòrìwòde fún wa, Ifá ní ẹ̀yọ̀ bẹ̀rẹ̀ láwọ̀ ẹ̀yọ̀ bẹ̀rẹ̀, ẹ̀yọ̀ bẹ̀rẹ̀ láwọ̀ ẹ̀yọ̀ bẹ̀rẹ̀, ìdọ̀bálẹ̀ amúmù ní sọmọlẹ́gbẹ̀ẹ́ kẹrẹ̀ dúdú, adúrà fún lébe, yóò bá bàbá rẹ̀ jà, yóò gbá bàbá rẹ̀ lójú. Ifá mo tẹ̀ràn ọrùn mi, ìwòrìwòdin o, Ifá mo tẹ̀ràn ọrùn mi. Lébe bàbá ẹ̀ ń bá a sọ̀rọ̀, kọ́ wọn bá a ṣe lọ sóko òparun. Lébe ò gbọ́, ó láṣẹ ju bàbá òun pọ̀, ó fẹ́ bínú kó wọn á ju bàbá rẹ̀. Lébe yan ọwọ́, ìgbà tí yóò yan ọwọ́ rẹ̀, ó gbá bàbá rẹ̀ lẹ́nu. Àwọn tó ń bẹ́ẹ̀ ní àlébe, ó mọ̀ tí gbá bàbá rẹ̀ lójú. Lébe ní àti kí tún ni, wàhálà wọn pọ̀, àṣejù tiwọn náà pọ̀. Lébe bínú lọ, ṣùgbọ́n tí ogun bá jẹ lọ, ọgbọ́n ó jẹ bọ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún nǹkan Lébe bẹ̀rẹ̀ sí ní dàrú. Wọ́n ní bàbá rẹ̀ tó ṣẹ̀ ní kó lọ rèé bẹ́ẹ̀. Kí ni mò ń gbìyànjú àti sọ ni wípé tá a bá ṣe àwọn èèyàn ní ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀ dání, tó jẹ́ pé a fi ẹ̀ṣẹ̀ yìí a fi gbomijé lójú wọn, a fi sọ ilé ọlá dahoro, a fi sọ ìbànújẹ́ sí inú ayọ̀ wọn, àfi dandan ká lọ bá wọn o. Kò ń ṣe pé ńgbà tí mo ti wá jẹ́ oníṣẹ̀ṣe, Ifá mi yóò bá mi bu ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ mọ́lẹ̀, Ṣàngó mi á bu ẹ̀ṣẹ̀ mi mọ́lẹ̀, Ọbàtálá á bu ẹ̀ṣẹ̀ mi mọ́lẹ̀. Má tan ara rẹ jẹ o. Ṣàngó gangan ni ó wu ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ síta, Ọbàtálá gangan ni ó kó ẹ̀ṣẹ̀ rẹ síta, Ifá gangan ni ó tú àṣírí rẹ síta fún àwọn ọmọ aráyé. Torí pé Ifá ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ rẹ, bí ó ṣe wípé kíni kó o lọ rèé tọrọ ìdáríjìn, kò ṣe pé kó o ronúpìwàdà lásán. Ronúpìwàdà kọ́ ni tí ń bẹ ńlẹ̀ yìí, ibi tó bá ti ṣẹ̀ sí wàá lọ rèé tọrọ ìdáríjìn ẹ̀ṣẹ̀ ń bẹ ni. Tẹ́ bá dẹ̀ wo àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá tí wọ́n kó wá fún wa, ẹ rí wípé àwọn fi èdè ìtànjẹ wọ́n fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ra nípasẹ̀ wípé wọ́n á ní tó o bá ṣẹ̀, tó bá ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, tó sọ àwọn ìpèdè kan, tó rin àwọn ìrìn àjò kan. Ewu tó wà ń bí àwọn ìrìn àjò yìí ni wípé tí ọmọ kékeré bá ti ṣẹ̀, tó dẹ̀ mọ̀ pé tó máa ti ní ẹ má bínú, ẹ dáríjì òun, ọmọ yìí yóò tún túbọ̀ láti máa ṣẹ̀ sí. Tẹ́ bá wo orílẹ̀-èdè wa, tẹ́ bá wo ìlú wa, ẹ rí i pé lójoojúmọ́ lára ní àwọn èèyàn, lójoojúmọ́ làwọn èèyàn ń sunkún, lójoojúmọ́ làwọn èèyàn ń banújẹ́ nípasẹ̀ pé kíni àwọn tán jẹ́ olórí wa, ohun tí wọ́n ń ṣe tó jẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ń ṣe àwa mẹ̀kúnnù, wọn ò mọ̀ pé nǹkan tí ò da ni. Wọ́n ti nígbàgbọ́ wípé táwọn bá ti túbá lọ́dọ̀ Allah àbí Yahweh, àwọn tún lè tún ṣe ẹ̀ṣẹ̀ míì padà. Ṣùgbọ́n ká sọ pé ológun ni wọ́n, onífá ni wọ́n, Ọlọ́bàtálá ni wọ́n, tán dẹ́ mọ̀ pé táwọn bá ṣẹ̀ kò sọ́nà àbáyọ ju wípé àwọn tí àwọn bá ṣẹ̀ àfi káwọn lọ rèé wá ojú rere wọn, káwọn lọ rèé wá àánú wọn, ẹ rí i pé wọn ò ní ṣẹ̀ mọ́. Kí ni tí mò ń sọ ni wípé pé o jẹ́ onífá, pé o jẹ́ oníṣàngó, pé o jẹ́ oní Ọbàtálá, má ṣẹ̀ ni o. Tó o bá ṣẹ̀ àfi kó lọ rèé tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Fún díẹ̀ yìí, ẹ̀yin tẹ́ bá ti ń wo fídíò yìí, ẹ máa bá mi share rẹ̀. Ẹ jẹ́ kí ọwọ́ wa ó mọ́, ẹ jẹ́ kí ọkàn wa ó mọ́, ẹ jẹ́ kí inú wa ó mọ́. Ifá ní ọ̀kàrà òkòrò, ìtọ́ ọ̀gbìn ògbẹ. Dúrà fún olóòótọ́ àwọ̀ ayé, abò fún síkàsẹ̀kọ́ lọ́tàn rẹ̀. Olóòótọ́ balẹ̀ ó domi, síkàsẹ̀ká balẹ̀ ó diyangí, òtóró dé omi alẹ́ ẹ̀fẹ̀. Èèyàn tí ó mú mi wọ òwọ́pọ̀, mo débẹ̀ mo bù bọ́jú mo bù sísẹ̀. Ìgbà tí ó tètè tán, gbogbo ara lè mí wẹ̀. Olóòótọ́ nìkan ni ó kù tí wọ́n ó sin sínú pósí idẹ. Kúrọ́kúrọ́ ojú eru ni wọ́n ó sin sí, ipa rẹ̀ yóò sì parun. Kí ipa rẹ̀ má bàa ṣe parun, gbogbo ẹni tó bá ṣẹ̀ tó mọ̀ pé ó ṣẹ̀ wọ́n, tó dẹ̀ fi ẹ̀ṣẹ̀ rẹ̀
àìṣedédé rẹ àṣìṣe rẹ tó fi gba omi lójú wọn, tó fi sọ ilé ọlá wọn dahoro, tó fi sọ ìkorò sínú ayọ̀ wọn, ìbádá kó lọ wá ojú rere wọn, kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, kó tú ààrẹ síta, k'Elédùmarè kó lè bá a ṣe dáríjì ọ́. Ire o.